بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله adúpẹ́ fún Ọlọ́run kó bá wa ṣe àlékún ìkẹ́ àti ìgẹ̀ wá síwájú wa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àtàwọn ará ilé rẹ̀ àti gbogbo àwọn sàhábà lápapọ̀ kí Ọlọ́run kó wọlá àti tóbi ọlá rẹ̀ kí ó fi ẹsẹ̀ wa rinlẹ̀ lórí Islam àti sunna jù báyìí lọ gbogbo àtọ́lọ́run bá tí a bá pàdé Ọlọ́run kó yọ́nú sí wa kọ́lọ́run kó ṣe wá lọ́mọ àlìjánnà. Tí a fẹ́ bára wa sọ ní àsìkò yìí òun náà ni àlàyé lórí kílípù kan tí ó jáde nípa ọ̀rọ̀ kútùbà kan tí a ṣe bí ọ̀sẹ̀ méjì kan sí sẹ́yìn. Kò sí nínú àládà tèmi láti pé kí n fèsì fún nǹkan tí ó bá ń sábà ń lọ lórí social media nítorí pé oríṣiríṣi èèyàn ló wà lórí social media so ẹni mímọ́ wà nínú wọn àwọn tí ò ṣe ní mímọ́ wà nínú wọn ṣùgbọ́n tí n bá rí nǹkan tó nílò kéèyàn fèsì èmi máa fi ń ṣe kútùbà ní láì ní dákọ ẹnì kankan torí pé n tó kà wá náà ni láti gáìdì àwọn ènìyàn ká fi àwọn èèyàn mọ̀nà ká tọ́ wọn sọ́nà kì í ṣe pé láti bú ẹnì kankan tó ń bá rí kankan lórí Facebook àbáwọn sẹ́ndì kan sí ń bá rí kókù díẹ̀ káàtó so tó bá jẹ́ pé kì í ṣe ń ta ní láti bá ènìyàn sọ̀rọ̀ 101 ìní á ṣe kíni àyà kan fi ṣe kútùbà á ṣe àlàyé bọ́rọ̀ ẹ̀ náà bó ṣe gbúrọ̀ rí á ṣàlàyé rẹ̀ láì ní dákọ ẹnì kankan àti pé láì ní jẹ́ kí ọ̀rọ̀ náà lọ nígbà pé lágbájá kan ni à ń bá wí gẹ́gẹ́ bí mo yìí sọ dáwà dúró fún ni láti máa tó àwọn èèyàn sí sọ́nà so nípa ọ̀rọ̀ yìí tí yóò ṣẹlẹ̀ yìí so ní kútùbà kí á tẹ̀ kíyàn ká má tẹ̀ kíyàn so ó jẹ yọ nínú àlàyé kan tá à ń bá bọ̀ láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ni àlàyé náà ni nípa ìpètọ̀ gbogbo àti mọ̀ pé kò sẹ́sìn míì tọ́lọ́run máa gbà lẹ́yìn Islam ẹ̀sìn Ọlọ́run ó náà ní ẹ̀sìn Islam ó náà ní ẹ̀sìn tọ́lọ́run fi rán gbogbo àwọn òjíṣẹ́ látòrí ànábì Adam alayhi salatu wasalam tó fi dórí ànábì wa Muhammad sallallahu alayhi wasallam so ọlọ́ni inna dina inda Allah al-Islam lọ́dọ̀ tó ń wọ Ọlọ́run ẹ̀sìn tó ń gbà tó ń mà náà ní Islam ọlọ́ni wa man yabtaghi ghayra al-Islam dinan falan yuqbala min ẹni tó bá sí ẹ̀sìn míì tó yàtọ̀ sí Islam Ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ wa huwa fil akhirati minal khasirin irú ẹni bẹ́ẹ̀ tó bá di lọ́run yóò wà nínú àwọn tí yóò ṣòfò ọlọ́mọdé àṣòfò adúpẹ́ fọ́lọ́run tó ṣe wá ní mùsùlùmí. àwa ń sọ fúnra wa yìí pé tá a bá ń sọ pé Islam níbo là á ti máa ń mú Islam tá a bá sọ pé nínú Islam báyìí ní Islam sọ nípa nǹkan níbo là á ti mú un tó a jẹ́ káwọn èèyàn mọ̀ pé ọ̀nà méjì náà là á ti máa mú ìgbàgbọ́ wa nínú ẹ̀sìn Islam àkídà àti àwọn ẹ̀kọ́ Islam bá a ti máa sin lọ́n bá a ṣe máa ń ṣe ìbáàdà bá a ṣe máa bára wa lò ọ̀nà méjì náà ni aláwọ̀kan náà ni al-Qur'an ẹlẹ́ẹ̀kejì náà ni sunna gbogbo àwọn ìpìlẹ̀ míì látùmọ̀ tí yọ ẹ̀sìn méjèèjì dúró lórí Qur'an àti sunna ni àwa jẹ́ káwọn èèyàn mọ̀ pé àwọn àyíká wà táyì tí mú Islam níbẹ̀ lára ẹ̀ ní kéèyàn ní èèyàn lálàárí nǹkan kan tí ì ṣe àyà aláwọn ànábì Ọlọ́run tó jẹ́ pé ìgbẹ̀yìn wọn náà sì ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lára ẹ̀ náà ni àwọn hadith tó jẹ́ pé hadith fabricated hadith ni àwọn hadith mawdu'a bẹ́ẹ̀ náà ni àwọn hadith jẹ́ pé hadith da'ifa ni so ń bẹ nú àwọn ènìyàn tó jẹ́ pé gbogbo tí wọ́n bá ti rí lákọọ́lẹ̀ nù tírà gbogbo ẹni wọ́n ó gbàgbà pé ọ̀rọ̀ Ọlọ́run gan ni ìyàtọ̀ sì wà ń bẹ gbogbo tá a bá rí lákọọ́lẹ̀ bí ẹ bá ṣe àkọọ́lẹ̀ al-Qur'an bí ẹ bá ṣe àkọọ́lẹ̀ sunna tó wà sahiha gẹ́gẹ́ bí sahih Bukhari gẹ́gẹ́ bí sahih Muslim tó jẹ́ pé àwọn àfọwò ní iyèméjì nípa gbogbo eléyìí gbogbo tírà yòókù nínú Islam tó wà ní àrọ́wọ́tó wa kìí ṣe gbogbo tó wà ń bẹ nígbà míì la lè sọ pé tó bọ́rọ̀ ṣe rí náà ní eléyìí àwọn àdífì wà tó jẹ́ pé àwọn àdísì míì wà táwọn afá mi máa ń kóòtù tó jẹ́ pé àdísì tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ rárá ni tí ò lálàáfíà ni tó bẹ́ẹ̀ sì ni iná ọ̀rọ̀ àwọn afá náà ni pé tó bá ti lè jọ mọ́ àdísì tí yóò bá fi tì sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó gbọ́dọ̀ dá wa lójú pípa ànábì sọ àdísì àbí àdísì ó wà sábìt tí ò bá ti wà sábìt a lè fi tì sí òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam sọ́ra ìlú wa bá wa débi ọ̀rọ̀ kí á mú example al-hadith al-ihsinawa fún àpèjúwe hadith tí ó ní kí á tẹ̀ àbí kí á má tẹ̀ kí yẹn pé hadith yẹn da'ifu ni àwọn mú bí ẹ̀rí méjì míì wà ní al-Qur'an al-Karim ṣùgbọ́n torí pé kì í ṣe ọ̀rọ̀ ká tẹ̀ àbí ká má tẹ̀ là ń sọ nígbà náà kò jẹ́ kí á rí bí nàtán láti ṣe àwọn àlàyé yẹn tó jẹ́ kí ẹlòmíì fẹ́ ní àsìgbọ́ níbi àwọn nǹkan tí a sọ ní kúkúrú òun náà ni pé ọ̀rọ̀ nípa kátẹ̀ àbí kí amọ́tẹ̀ yìí ọ̀rọ̀ táwọn afá àti máa ń sọ ti pẹ́ ni kì í sọ̀rọ̀ òní nìkan so ṣùgbọ́n ọ̀rọ̀ bíi mẹ́rin ló wà lórí ẹ̀ tẹ́ni tó bá wo tírà dáadáa táwọn afá sọ lórí ẹ̀
ó fẹ́ tó bí opinion mẹ́rin. Àkọ́kọ́ òun ni ìgbà tí wọ́n sọ pé kúfúrú ni eléyìí lè dìde sí kúfúrú pé ẹbọ ni ṣíríkù ni. Ìgbà míì ẹlẹ́ẹ̀kejì òun náà ni fún ni haramu ni pé rárá kò bá mu. Ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé makruhu ni kìí ṣe haram akọ ni tó túmọ̀ sí pé kéèyàn jìnnà sí òun ló dáa jù ìgbà tí èèyàn bá ṣe kò ní sí ẹ̀ṣẹ̀ lórí ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin nínú ẹ̀ òun náà nípa àwọn àfáà kan ni pé ó ṣe ń kankan á sọ àwọn àfáà wo ni wọ́n sọ kódà á sọ tírà tí ìyẹn náà tí ó wà wọ́n ní kò ṣe ń kankan tí yóò bá ti lè jọ irú ìta ń ṣe fún Ọlọ́run tí a sì láníyàn pàápàá ń ṣe ìbádà ni. Ọ̀rọ̀ mẹ́rin tí a bá pàdé lórí ọ̀rọ̀ yìí ni eléyìí. Níbi tá alákọ̀ọ́kọ́ yẹn nípa pé ṣíríkù ni. So àkọ́kọ́ náà gbogbo tí a bá fẹ́ ṣèdájọ́ lórí ẹnu ṣẹ̀ríà àwọn àfáà máa ń sọ pé al-hukmu ala shay'in fari'un an tasawwurihi kó o tó lè dájọ́ lórí nǹkan kan kọ́kọ́ gbọ́ àgbọ́yé nǹkan yẹn náà làwọn kan ń pè ní fiqhul waqi' kọ́kọ́ gbọ́ àgbọ́yé nǹkan yẹn náà kó tó wá máa rí ìdájọ́ wo ni wàá gbélé ní lórí. So tí a bá wo ọ̀rọ̀ nípa kéèyàn tẹ̀ àbí ká forí kanlẹ̀ ká kọ́kọ́ wo ti Ànábì Yusuf tí mo mú wá alayhi salatu wassalam nínú al-Qur'an al-Karim suratu Yusuf Ọlọ́run sọ fún wa pé Ànábì Yusuf àwọn ọmọ ìyá rẹ̀ gẹ́gẹ́ bí àlá tó lá níjọ́ kìíní àná wípé òun rí ahada ashara kawkaba ìràwọ̀ mọ́kànlá wa shamsa wal qamar àti oòrùn àti òṣùpá ra'aytuhum li sajidin ó ní mo rí pé gbogbo wọn ń forí kalẹ̀ fún òun. Ìgbà tí àlá yìí ó padà ṣẹ òun náà nígbà tí Ànábì Yusuf ti di ọba alayhi salatu wassalam ló jẹ́ pé gbogbo àwọn ọmọ ìyá rẹ̀ àwọn ọmọ bàbá rẹ̀ mọ́kànlá gbogbo wọn forí kalẹ̀ fún un àti bàbá rẹ̀ àti ìyá rẹ̀ gbogbo wọn fi orí kalẹ̀ fún un. Àwa ní eléyìí èyí tí wọ́n ṣe yìí ṣe ẹbọ ni àní kì í ṣe ẹbọ torí pé kí ni Ànábì Ọlọ́run kan ò ní ṣe ẹbọ. Nínú Suratu Yusuf bákan náà nínú ọ̀rọ̀ tánàbí Yusuf ti sọ síwájú ó ní pé wattaba'tu millata abahi Ibrahima wa Ishaqa wa Yaqub ma kana lana an nushrika billahi min shay ó ní mo tẹ̀lé ìlànà àwọn bàbá mi Ànábì Ibrahim Ismail àmì Ishaq àti Yaqub ó ní ma kana lana an nushrika billahi min shay nínú rẹ̀ tọ́lọ̀ ń ṣe fún ìdílé wa òun náà ni pé àwọn òfin ṣe ẹbọ rárá pẹ̀lú Ọlọ́run ma kana lana an nushrika billahi min shay bó bá ṣe wò ó mà àìṣe ẹbọ rárá pẹ̀lú Ọlọ́run àfi ní ìtànàbí Yusuf táwọn ọmọ ìyá rẹ̀ ṣe fún yìí wọn ò ṣe kí ni o wọn ò ṣe ẹbọ àti ní pé ní ẹbọ. So wọn á ní tá bá wá wò sí ìtawà ń ṣe táwọn èèyàn wá ń ṣe níbi bíi ká kúnlẹ̀ àbí ká rárá tẹ̀ fúnyàn láti kíyàn àbí ká lọlẹ̀ láti kíyàn ní ìtàn pé ní al-hinhina kò tó èyí tí àwọn ọmọ ìyá Ànábì Yusuf ṣe fúnra wọn yìí nítorí náà a ò lè pè èyí tí ó ń ṣẹlẹ̀ láàrin wa yìí tó a ní pè ní kíni o a ní pè ní ṣíríkù nígbà tó bá jẹ́ pé a lè pè ti Ànábì Yusuf yẹn ní ṣíríkù. Àwọn nǹkan wá ní èyí tí Ànábì Yusuf yẹn ṣáárẹ̀rù máa ń kọ́bùlà náà ni ìyẹn ni pé òfin ẹ̀sìn àwọn tí wọ́n ṣáwájú wa ni. So tá a bá wá ní bẹ́ẹ̀ ni òfin ẹ̀sìn àwọn tán ṣáwájú wa ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọ̀rọ̀ méjì ló wà ń bẹ̀ yẹn. Ṣé ń bẹ nínú òfin àwọn tán ṣáwájú wa ẹbọ ìpè ẹbọ ń bẹ nínú táwọn fi sin lọ́hùn láwọn tán ṣáwájú wa Ọlọ́run àpúrúfù ẹbọ fún wọn láwa tá a bá sọ pé èyí tí àwọn èèyàn wá ń ṣe pé kéèyàn lọlẹ̀ ká tẹ̀ fúnra wa tá a bá lẹ́bọ ni tá a bá wá ní ẹbọ ni àjẹ́ pé àwa ní ti Ànábì Yusuf yìí torí kò ń jẹ́ ṣáríù máa ń kọ́bùlà náà àjẹ́ pé ẹbọ ń bẹ nínú tánàbí Yusuf fi sin lọ́hùn nígbà náà nìyẹn. So ẹlẹ́ẹ̀kejì náà ní ká sọ pé kì í ṣe kíni o kì í ṣáríù máa ń kọ́bùlà náà nílò tọ́ ṣùgbọ́n kì í ṣe ẹbọ. So ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì yẹn ló tẹ̀wọ̀n jù ṣáríù máa ń kọ́bùlà náà ní ìlànà àwọn tán ṣáwájú wa ni ṣùgbọ́n kì í ṣe ẹbọ nítorí kíni tá a bá sọ pé ẹbọ ni àjẹ́ pé ń bẹ nínú táwọn Ànábì Yusuf fi sin lọ́hùn tó jọmọ́ ẹbọ. Ọlọ́run ti sọ fún wa pé wàláwó aṣírọ̀kú làhábítọ̀ ánìhùn màkánù ya'malun táwọn Ànábì Ọlọ́run bá ṣe ẹbọ pẹ̀lú òun Ọlọ́run gbogbo tí wọ́n ṣe lòun ó bàjẹ́ àjẹ́bí kìí ṣe ẹbọ. Dẹ̀yìn tánàbí Yusuf náà sọ yẹn alayhi salatu wassalam tó ní ma kana lana an nushrika billahi min shay nídìílé wa àwọn iṣẹ́ ẹbọ rárá pẹ̀lú Ọlọ́run. Àwọn àfóò ní an-nakratu fi siyaqi an-nafi tufidu al-umum ẹ bá rí nakra níbi tí ọ̀rọ̀ bá ti jẹ́ náfúyù gbogbo tó túmọ̀ sí ní gbogbo generality nìkan yẹn túmọ̀ sí ó túmọ̀ sí pé ṣíríkù asgar àti akbar kò sí ìdílé àwọn tó túmọ̀ sí pé in tó ṣẹlẹ̀ pẹ̀lú Ànábì Yusuf àtàwọn ọmọ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ àti màmá rẹ̀ yẹ kìí ṣe ẹbọ rárá kìí ṣe ṣíríkù asgar
kìí ti ṣíríkù akbar. Another thing tún ni pé kò sí nasikh àti mansukh níbi ọ̀rọ̀ ṣírík wípé ìdájọ́ kan wà tọ́lọ́run ti wá múlẹ̀ kíní kan wá jẹ́ ṣíríkù ní níjọ́un kìí ṣe ṣíríkù mọ́ lẹ́ni àbí kíní kan ṣíríkù ní lẹ́ni tẹ́lẹ̀ kìí ṣe ṣíríkù, kò sí nǹkan tó ń jọ mọ́ bẹ́ẹ̀ torí gbogbo àwọn ànábì Ọlọ́run pátá gbogbo wọn ni wọ́n wá gbógun ti ṣíríkù. So tawhid àti usulu din lọ́dọ̀ àwọn àfáà kò yàtọ̀, furu ṣẹ̀ríà ló máa ń ṣe kí ni o ló máa ń yàtọ̀ nígbà míì. Ìyẹ́pọ̀ Ọlọ́run fanabi mi ní ṣẹ̀ríà báyìí tó yàtọ̀ sí ṣẹ̀ríà ẹlòmíì, so ṣẹ̀ríà ló lè yàtọ̀ ṣùgbọ́n usulu din ìpìlẹ̀ ẹ̀sìn ẹyọ kan náà ni. So ní tí ò bá ti jẹ́ ẹbọ níjọ́un kò lè jẹ́ ẹbọ lénìí, tó bá sì jẹ́ ẹbọ níjọ́un ẹbọ náà ló máa jẹ́ lénìí forever. So ìtànàbí Yusuf ṣe yẹn alayhi salatu wasalam ṣáàrí wo máa ń kọ́bùlà náà ní lóòótọ́ ṣùgbọ́n kì í ṣe kíni o kì í ṣe ẹbọ. Nígbà tí Yorùbá ti wá ṣe ẹbọ èyí táwọn èèyàn wá ń ṣe ń bí yìí náà tí ò tẹ̀ tún wá tó ilé yòó láfi ní kì í ṣe kíni o a lè gbé ìdájọ́ ẹbọ a lè gbé ilé. lóye kí n emphasize àrùn yìí ò ní pinnu àwọn ọmọ ìyá wa tí wọ́n sọ̀rọ̀ lórí mas'ala yìí wọ́n jẹ́ kí àwọn èèyàn rí i nírí pé ẹbọ ni. Ẹlòmíín wá dúró yìí pé èyí tó ń fi wá ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run kó ń yà ṣe àwọn òbí òun torí pé kí ni àmọ̀pá àgbọ̀dọ̀ ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run. So báwọn èèyàn ṣe ń gbọ́ yé nìyẹn wípé yín yà àyàpá àwọn òbí mi ẹbí ó yà dàrú náà ni àyà ní sọ̀rọ̀ síra wa mọ́ náà ni ilé ó yà dàrú náà ni ju pé kí n wá ṣe kí ni kí n wá ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run lọ. Òun mo fi ní ọ̀pọ̀lọpọ̀ àwọn cases ni mo ti attend sí ọ̀pọ̀lọpọ̀ ilé Ọlọ́run ti ní ká ṣe àtúnṣe níbẹ̀ nítorí pé n táwọn ọmọ wọn dúró lórí nìyẹn ni pé ẹbọ ni kíní yìí nítorí náà táwọn òbí àwọn ò bá ti lè gbà ẹni kálukú yà yọ lọlọ ní lọ́tọ̀ọ̀tọ̀ ni. So kíní yẹn mo ti ọ̀rọ̀ kó ti wá tánlẹ̀ ní àgbà tí gbogbo ẹ tún jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí láwọn àdúgbò kan láwọn àdúgbò wa láwọn àràyè kọ̀ọ̀kan ọ̀rọ̀ yóò tó báyìí so kì í ṣe ẹbọ tó fi jẹ́ pé ẹlẹ́ torí ẹ̀ wàá ṣe kí ni o Ọlọ́ni wàyí ń jẹ́ àdákẹ́ àlàntó ṣíríkà bí táwọn òbí rẹ̀ méjèèjì tí wọ́n bá pa ẹ́ láṣẹ tí wọ́n fìtínà rẹ̀ pé àfikún ṣe ẹbọ pẹ̀lú mi pàlẹ́ àtòtẹ́ ìhùnmá má ṣe tẹ̀lé wọn. So ẹlòmíì ara ẹ̀ tí ó dúró lórí pé tọ́ bá ti ní kó ṣe ẹbọ má ṣe tẹ̀lé wọn ó sọ Ọlọ́run ti sọ nítorí náà òun ò lè ṣe ẹbọ òun ò lè kúnlẹ̀ fún yín òun ò lè tẹ̀ fún yín kò rí bẹ́ẹ̀ rárá so kì í ṣe ẹbọ. Ẹlẹ́ẹ̀kejì náà ni anabi Adam aleyhi salatu wa salam so tí Ọlọ́run ní kí àwọn màláíkà kí wọ́n fi orí kalẹ̀ fún un. So eléyìí náà sáré ní sáré òun máa ń kọ́bùlà náà ni ta ló gbé ṣẹ̀ríà àwọn kalẹ̀ fọ́lọ́run náà ló ní ṣẹ̀ríà fúnra ara rẹ̀ òun gangan ló wá pa ànábì àwọn màláíkà láṣẹ kí wọ́n forí kalẹ̀ fún Ádámà. Kò sí ẹni tí ó lè ní ìtara nípa ẹ̀sìn nípa tàwíìdì yìí tó tó Ọlọ́run ọba gangan fúnra ara rẹ̀. So Ọlọ́run ọba ló wá ní kí wọ́n ṣe eléyìí. So tẹ ọba ti wá ní ẹbọ ní gbogbo tó bá jọ mọ́ kéèyàn tẹ̀ kéèyàn ṣe kíní sọ́lọ́ gangan ló wá béèrè ẹbọ láti ọ̀dọ̀ ara rẹ̀ ni kìí ṣe bẹ́ẹ̀ rárá. So làwọn àfáàfin máa ní ìforíkà sùjúd tó bá ti jẹ́ pé sùjúdù gangan ni sùjúdù yẹn o méjì ni máa ń pín sí ìkan sùjúdù tahiyyatin wa ihtiram ẹlẹ́ẹ̀kejì ni sùjúdù tahiyyatin wa ihtiram àti sùjúdù ta'dhimin wa ibada. Ìforíkanlẹ̀ pé a fẹ́ fi ṣe àpọ́nlé fún yàn ká sì fi kíyàn. Ẹlẹ́ẹ̀kejì ni ìforíkanlẹ̀ pé a fẹ́ fi jọ́sìn fún a fẹ́ fi gbé tóbi pé a ti máa gbọ́lọ́hun ọba tóbi. Gbogbo àfáà yìí náà panupọ̀ pé ẹlẹ́ẹ̀kejì yẹn ìforíkalẹ̀ ìjọsìn fún yàn àti ìgbéyàn tóbi gẹ́gẹ́ bí yàn ṣe máa ṣe fọ́lọ́run. Gbogbo àfáà ayé ló panupọ̀ pé ṣíríkù nìyẹn ẹbọ nìyẹn tó gbéyàn jáde kúrò nínú Islam tó ẹbọ nìyẹn tí a gbọ́dọ̀ ṣe léyìn fún ẹlòmíì tó yàtọ̀ sí Ọlọ́run. So ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ yẹn sùjúdù tahiyyatin wa ihtiram sùjúdù pa afẹ́ kí ni ìforíkalẹ̀ pa afẹ́ fi kíyàn afẹ́ fi ṣàpọ́nlé fún ni ó ní èyí tí Ọlọ́run ká màláíkà ṣe fún ànábì wa Adam alayhi salatu wasalam. Òun náà sì ni èyí tí àwọn ọmọ ìyá ànábì Yusuf tí wọ́n ṣe fún bá ṣe máa kí àwọn ọlọ́lá àwọn lọ́balọ́ba nígbà àti tí wọn òun náà ni wọ́n ṣe yẹ torí pé àwọn ànábì Ọlọ́run ṣe wọn ò ní jọ́sí wọn ò ní ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run ló sì ní sọ wíkẹ́ nìkan ṣe kí ni o wọ́n ṣe ẹbọ. So ìyàtọ̀ wà láàrin méjèèjì. Èyí táwọn màláíkà wá ṣe yẹn fánàbí Ádámà ìyẹn náà ìforíkanlẹ̀ gangan ni torí pé lómi ó wò pé ó lè má jẹ́ sùjúdù pé kéèyàn fi orí yẹn kéèyàn fi kalẹ̀. So ọ̀rọ̀ nípa sùjúdù lóun nínú èdè Lárúbáwá sùjúdù máa ń túmọ̀ sí kéèyàn kàn tẹ̀ díẹ̀ báyìí kéèyàn lọlẹ̀ kódà kéèyàn ṣe rúkú kéèyàn sì fi orí kalẹ̀ gbogbo ẹ̀ ló lè túmọ̀ sí. Ṣùgbọ́n àwọn àfáà jẹ́ kí nǹkan kan yé wa tẹ́ ẹ bá ti ń díìlì pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run àti ọ̀rọ̀ Ànábì sallallahu alayhi wa sallam èyí tá a máa tì síwájú òun náà ni al-haqiqatu ash-shar'iyyah
a ní al-haqiqatu ash-shar'iyya al-haqiqatu al-lughawiyya al-haqiqatu al-'urfiyya àwọn nǹkan míì ń bẹ nínú ẹ̀sìn wa tá bá fẹ́ gbọ́ ìtumọ̀ rẹ̀ yé ṣẹ̀ríà là lò pé èdè ṣẹ̀ríà fi bá wa sọ̀rọ̀ là lò ẹlẹ́ẹ̀kejì ìgbà míì tá bá fẹ́ gbọ́ ìtumọ̀ nǹkan yé lárúbáwá bò náà ti máa ń lò là fi gbọ́ yé ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé nínú àṣà àwọn lárúbáwá àbáṣà ibòmíì náà ìlà fi gbọ́ nǹkan yẹn là fi gbọ́ yé so àwọn àfáà wa ní tá mọ̀ tì síwájú òun náà ni al-haqiqatu ash-shar'iyya èdè ṣẹ̀ríà la mọ̀ tì síwájú gbogbo tá bá fẹ́ ṣe àgbọ́yé rẹ̀ nínú Qur'an àbí Hadith wọ́n á pè júwe tá bá ti bá sọ̀láàtì pàdé nínú al-Qur'an al-Karim àgbà pé sọ̀láàtì kéèyàn dúró kárùkù káforí kalẹ̀ ìran tá a mọ̀ kí òun náà ni ìgbà míì wọ́n ń bẹ tẹ́ bá sọ̀láàtì pàdé nínú al-Qur'an al-Karim kò ní túmọ̀ sí ìrun tá à ń kí gẹ́gẹ́ bí inna salataka sakanun lahum sọ̀láàtì rẹ fún wọn ìrẹ́ ànábì ìfọ̀kànbalẹ̀ ni ó jẹ́ fún wọn sọ̀láàtì tọ́lọ́run sọ níbẹ̀ yẹn òun náà ni kí ni o àdúrà ló túmọ̀ sí níbẹ̀ yẹn torí pé kí ni àti mọ̀ pé ní kò lè bá ọmọ ká sọ pé ká fi sọ̀láàtì ìrun tá a máa ń kí ká fi sí àárín yẹn nígbà tí ibi tọ́lọ́run ti ń sọ̀rọ̀ yẹn tó bọ̀ anytime tá a bá ti fẹ́ tún nǹkan tẹ́ ọkọ̀ máa gbé kalẹ̀ òun náà ni kí ni al-haqiqatu shar'iyya àwọn àfóò ní al-aslu fil kalam al-haqiqa tó ibi tọ́lọ́run ti ní sujud níta àgbọ̀rọ̀ gbọ́yé ń bẹ náà ni pé sùjúdù àsùjúdù sọ̀lá ìrun tá ìforíkalẹ̀ gẹ́gẹ́ bá a ṣe máa fi orí kalẹ̀ níbi ìrun tá a fi orí wa kalẹ̀ báyìí níta àgbọ̀rọ̀ mú lọ́wọ́ ní ẹ̀mú mùsùlùmí bá pàdé nínú al-Qur'an al-Karim ọlọ́ni yá ayyuhal ladhina amanu irka'u wasjudu èyàn nígbàgbọ́ òdodo ẹ rùkú kẹ́ forí kalẹ̀ ó ti clear ìrùkú yẹn irú ìta àtúntò ti kọ́ wa nínú ṣẹ̀ríà bá a ṣe máa rùkú bí ìrun ni Ọlọ́run sọ wasjudu ìforíkanlẹ̀ yẹ ó ti clear ipi ìtọ́lọ́wọ́ bá ń sọ ńbẹ̀ yẹn ó ní kíní o èyí tí a máa ń ṣe nínú ṣẹ̀ríà àti ti kọ́ wa níbi sọ̀láàtì yẹn ó ní so Ọlọ́run ti sì yàtọ̀ láàrin rẹ̀ nísìn so tá a bá ti rí sùjú táàfù wa tú tàwọn màláíkà yẹn náà nìyẹn nígbà tọ́lọ́run ní ẹ̀yin màláíkà gbogbo yín ẹ fi orí kalẹ̀ ẹ ti sùjúdù fún Ádámà sùjúdù tá a gbọ́ yín bẹ̀ yẹn ó náà ní kí wọ́n fi orí kalẹ̀ ni ló jẹ́ pé Ọlọ́run ló láàrin kan ó ní faqa'u lahu sajidin faqa'u lahu sajidin ẹ lọlẹ̀ kẹ́ ẹ forí kalẹ̀ fún waqa'a kí nǹkan wá látòkè kó wá lọlẹ̀ faqa'u lahu sajidin so kò ní túmọ̀ sí pé ẹjú pajúṣe ẹlẹ̀ fún Ádámà ni sùjúdù yẹn túmọ̀ sí tábà ní ká sí àárín yẹn kalẹ̀ pé màjáàzì ni kì í ṣe àkíkọ̀ bó ṣe wà yẹn pé a máa tú sí nǹkan míì ẹ̀sìn ó bàjẹ́ o torí kí ibi táwọn kan ti wọlé sínú ẹ̀sìn nìyẹn tó yẹ gbogbo tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n máa tú sọ́nà míì èyí tó jẹ́ sífà àtọ́lọ́run wọ́n máa tú sọ́nà míì ibi táwọn kan ti ba ẹ̀sìn jẹ́ nìyẹn so al-haqiqa ní ká kọ́kọ́ máa gbé síwájú al-haqiqatu shar'iyya náà sì ni so wọ́n forí kalẹ̀ fún un ni bẹ́ẹ̀ ni àwọn ọmọ ìyá Ànábì Yusuf ọlọ́ni kharru lahu sujjada wa rafa'a abawayhi 'ala al-'arshi wa kharru lahu sujjada khururu ń bẹ̀rẹ̀ ẹgẹ́ bí ọ̀rọ̀ Sheikh Ibn Uthaymin so khurur ànọ̀rọ̀ Sheikh Islam Ibn Taymiyyah khururu ń bẹ̀rẹ̀ pé kharru wọ́n lọlẹ̀ nìyẹn sujjada tí wọ́n fi orí kalẹ̀ kìí ṣe pé wọ́n tẹ̀ kìí ṣe pé wọ́n mì kìí ṣe pé àwọn náà wọ́n ṣe kí ni o wọ́n ti pàjù ṣẹlẹ̀ fún Yusuf rárá kharru ọlọ́run máa sọ bẹ́ẹ̀ tó túmọ̀ sí pé wọ́n forí kalẹ̀ gangan ni ṣùgbọ́n sáwà lè ṣe rí ìforí kalẹ̀ yẹn má a ò lè ṣe má torí pé Rasulullah sallallahu alaihi wasallam ó ti ní táwọn bá tiẹ̀ kíra wa ká má fi kí ni o ká má fi ìforí kalẹ̀ yẹn ká má fi kíra wa sobi tí Rasulullah sallallahu alaihi wasallam tó náà ti lo gbólóhùn sùjúdù yẹn ní tá a mú lọ́wọ́ ń bẹ náà ní sùjúdù àkíkọ̀ sùjúdù pé nǹkan pé sùjúdù nínú ṣẹ̀ríà. ní àfikún nípa ọ̀rọ̀ sùjúdù yẹn ìgbà tí Ja'far ibn Abi Talib tó lédi àwọn mùsùlùmí nígbà tí wọ́n ṣe hijira lọ sí ilẹ̀ Habasha ṣèmọ̀ pé ilẹ̀ Habasha ni àwọn mùsùlùmí kọ́kọ́ ṣe hijira lọ nígbà tí wọ́n rí ìnira àwọn mushrikun nílùú Makka nígbà tí wọ́n dé ìlú Habasha Ọlọ́run ní kí yáyì kó gbà wọ́n ó ti ẹ̀jẹ̀ pé ọba Habasha nígbà náà An-Najashi kò kí ń ṣe mùsùlùmí Christian ni ó padà wá di mùsùlùmí létà àwọn ará Makka tún wá rán yàn lọ sọ́dọ̀ rẹ̀ wọ́n fẹ́ bí wọ́n ṣe bà ọkàn rẹ̀ jẹ́ nípa àwọn mùsùlùmí tí wọ́n wá sí ilẹ̀ rẹ̀ nígbà wọ́n wá pe àwọn mùsùlùmí wá sí ààfin wọ́n ti sọ fọ́ba kalẹ̀ pé wọ́n máa wò ó wọn ò ní fún ọ ní respect wọn ò ní ṣe sùjúdù fún ẹ wọn lògbó lóhùn yẹn bí hadith yẹn pé innahum la yasjuduna lak wọn ò ní ṣe sùjúdù fún ẹ nígbà táwọn mùsùlùmí yìí sì dé lóòótọ́ wọn ò ṣe sùjúdù fún Najashi àwọn sọ pé kí ló tẹ̀ ṣe sùjúdù wọn ni inna la nasjudu illa lillah àwọn òkè ń ṣe sùjúdù fẹ́ni kankan bí ẹ bá ṣe Ọlọ́run tó sùjúdù ń bí iná sùjúdù àkíkọ̀ ni torí pé orú ẹ̀ ó
ó dẹ̀ gẹ́gẹ́ bí irú yìí tí wọ́n ṣe fún àwọn ọmọ ìyá Ànábì Yusuf àti bàbá rẹ̀ àti màmá rẹ̀ ṣe fún yẹn irú ẹ̀ náà ni bá ti máa kí àwọn ọlọ́lá àwọn ọlọ́ba nígbà náà nìyẹn òun náà ni wọ́n expect pa àwọn mùsùlùmí tí wọ́n wá sí ilẹ̀ Habasha wọ́n ṣe fún ọba Habasha ṣùgbọ́n àwọn sọ fún wọn pé ara àwọn èyí ṣe bẹ́ẹ̀ eléyìí ọ̀pọ̀lọpọ̀ ìgbà òye sábà kí ọba náà lérí ìdúró kódà àwọn yìí fi títẹ̀ wọ́n yìí fi kí ọba ọ̀pọ̀lọpọ̀ ọgbà èèyàn máa ń ná ẹlẹ̀ fún àwọn ọba ni so èèyàn ó ná ẹlẹ̀ fún wọn bí kéèyàn forí kalẹ̀ àbí kéèyàn dọ̀bálẹ̀ kéèyàn tó yíká ọ̀tún kéèyàn tó yíká òsì òun náà sábà máa ń ṣe fún àwọn ọlọ́ba bọ̀sọ̀ Islam ti ní káwa máa ṣe kíni ká máa ṣe ògbórú yẹn má òun ló fà tó fi jẹ́ pé àwọn tán translate Hadith yìí ọ̀rọ̀ ìtòṣe láàrin Jáfàrù àtàwọn mùsùlùmí pẹ̀lú Nàjáṣí tó máa fẹ́ translate wọn ni wọ́n prostrate wọ́n respect pé kí wọ́n prostrate so prostration ní èdè òyìnbó kéèyàn náà lẹ̀ gbalaja ni kó ojú yẹn sì lọlẹ̀ bí yóò bá ti délẹ̀ pátápátá wò ní pé ní prostration torí prostration yẹn àwọn ò gbọdọ̀ ṣe irú ẹ̀ ní tó súnmọ́ bíi kéèyàn dọ̀bálẹ̀ fún yàn ó dáa kéèyàn yàtọ̀ kéèyàn jìnnà sí gbogbo eléyìí torí pé àti ìpìjà Jáfàrù gbọ́ yé lọ́dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam wípé yóò kí ń ṣerú sùjúdù yìí fún ẹnì kankan so ìdọ̀bálẹ̀ ìforíkalẹ̀ gbogbo eléyìí àti tó bá jọmọ́ gbogbo ẹ̀ ní Ìsìláàmù faramọ́ ní láàrin títí wa bẹ́ẹ̀ náà ìdáwọn ọmọ kan máa ń ṣe fáwọn àfa àwọn tó yẹ pé tí máa ń fẹ́ ń kọjá ààlà ó ti fẹ́ máa ń dàgbà pé èèyàn ń gbé èèyàn kọjá ààlà yẹn ti ń gbé èèyàn síbi ipò Ọlọ́run tí yẹn náà ò ṣe kíni o tí yẹn náà ò bá mu tòun ti bẹ́ẹ̀ náà báwọn kan ṣe ń ṣe ìkọjá ààlà yìí àṣejù yìí níbi ọ̀rọ̀ ìpáyànlé ìpọ́nbalé bẹ́ẹ̀ náà làwọn kan ṣe kíni o wọ́n ń ṣe àṣe ètò nípa ìpáfàlé báwọn míì ṣe máa ń pọ́n àwọn àfa àwọn lé bá ṣe máa ń kí àwọn àfa àwọn ó kù díẹ̀ káàtó nígbà pé yóò ní ìpáyànlé tó ní so bẹ́ẹ̀ sì ni kì páfàlé lára ẹ̀sìn ni ló wà. So having said this abáwá wo inú àyà Qur'an míì a rí ibi Suratul Jinn lápèjúwe Ọlọ́ni wa annal masajida lillah gbogbo àwọn àyè ìjọsìn títọ́ Ọlọ́run ọba ní í ṣe fala tad'u ma'a Allahi ahada ẹ má fi sí nǹkan mi lẹ́yìn Ọlọ́run àwọn kan ní sùjúdù masajidi ń bẹ jámù masjid ni àbí jámù misjid ni àbí jámù masjid ni gbogbo ìta bá wù lè pé pé àwọn oríkì tá a máa fi ń jọ́sìn fọ́lọ́run ìtọ́lọ́run sọ bẹ́ẹ̀ ni pé kí ni ó ní fala tad'u ma'a Allahi ahada ẹ má fi jọ́sìn fẹ́lòmíì lẹ́yìn Ọlọ́run ẹ̀sìn Ọlọ́run ọba ń sọ tẹ̀sìn Ọlọ́run ọba ń sọ àyà yẹn àyà Mákà ni so ní sásìkò Mákà wa náà mọ̀ pé gbogbo oríkèéríkèé àwọn ènìyàn wọ́n fi ń forí kalẹ̀ fún nǹkan mi lẹ́yìn Ọlọ́run ni so àwọn Ọlọ́run ọba ń báwí bẹ́ẹ̀ náà ni èyí tí yóò wà nù Suratul Fussilat tó lọ ní la tasjudu lish-shamsi wala lil-qamar ẹ má ṣe sùjúd fún oòrùn àbí òṣùpá wasjudu lillah Ọlọ́run ní kẹ́ ṣe sùjúdù fún alladhi khalaqahun ọba tó dá gbogbo àwọn nǹkan wọ̀nyí Ọlọ́run apàdé ní in kuntum iyyahu ta'budun tó bá jẹ́ pé lóòótọ́ Ọlọ́run ọba lẹ fẹ́ jọ́sìn fún o ẹ má sìn nǹkan míì mọ́ lẹ́yìn Ọlọ́run ẹ má jọ́sìn fún oòrùn àbí òṣùpá tó ń bẹ̀ yẹn náà Ọlọ́run ọba ń sọ ìbáàdà ní láwọn tí wọ́n ń lo gbogbo àwọn àyè oríkèé ara wọn àbí wọ́n ń sìn nǹkan míì lẹ́yìn Ọlọ́run àwọn Ọlọ́run ọba ń condemn so kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìpínyàn tẹ̀ àbí èyàn ò tẹ̀ so káwọ́kọ́ gbọ́ àrùn yìí yé tá a bá ti wá rí i pé ọ̀rọ̀ ṣíríkù ti jáde kú ní níbẹ̀ pé ntáwa ń sọ yìí ní tó ń ṣe lọ́dọ̀ tiwa yìí táwọn rí láàrin àwọn èèyàn kò ní ṣe pẹ̀lú ìbádà rárá àádà ni àlàádà ni kò tó wá tó sùjúdù tàwọn tá a ti sọ síwájú yẹn àyè sùjúdù àwọn tó wá sọ síwájú yìí a ní kì í ṣe ṣíríkù gan so a sì ní ṣíríkù ni kò sí nasikh àti mansukh ní níbẹ̀ torí pé lára ìpìlẹ̀ ẹ̀sìn ní usulu din ni kì í ṣe furu'u din ó túmọ̀ sí pé ìdájọ́ nínú tá à ń sọ yìí a lè pe ẹnì kankan ní kó ti ṣe ṣíríkù àbó ṣe kúfúrù nítorí kó tẹ̀ àbó kúnlẹ̀ kíyàn rárá pa ìta àgbàlérò pẹ̀lú àwọn àyà méjì tá a mú wá nígbà yẹn nìyẹn so kọ́lọ̀ ń jẹ́ kí ilé tó jẹ́ àgbọ́yé fún kọ́lọ̀ ń jẹ́ ká rí ilé kọjọ́ ká rí gbọ́yé kó ṣàlékún ìtọ́sọ́nà fún gbogbo wa. ẹlẹ́ẹ̀kejì òun wá ní nípa hadith tí àwọn èèyàn mú wá nípa ọ̀rọ̀ yìí so àwa náà mọ̀ pé NíIslam hadith náà ní ìpìlẹ̀ kejì tá a fi máa ń ṣe ìdájọ́ ṣùgbọ́n Rasulullah sallallahu alaihi wasallam máa ń sọ pé inna kadhiban alayya laysa ka kadhibin ala ahadikum kẹ́ ẹ parọ́ mọ́ mi kò dàbí kẹ́ ẹ parọ́ mọ́ ẹnìkankan nínú yín o ẹni tó bá parọ́ mọ́ mi ànábì sallallahu alaihi wasallam falyatabawwa maq'adahu minan nar kò lè wá àyè olófẹ́ dé sí nínú náà kò lọ wá àkàlẹ̀
ìyẹn ni máa ń dẹ́rù ba àwọn àfà tí ó fi jẹ́ pé wọ́n ó sáré tí nǹkan kan fi tì sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam àfi kó dá wọn lójú àná ló fà tọ́pọ̀lọpọ̀ àwọn àfà kan fi ṣiṣẹ́ léni pé àwọn hadith tó lẹ ní máa ń bẹnu àkọọ́lẹ̀ àwọn ẹni iwájú tó jẹ́ pé àwọn kútùbù tafasir ni àwọn kútùbù elmi yòókù náà ni àwọn hadith mi bẹ́ẹ̀ a rí pé tàkìrìjá ti pọ̀ lónìí wọ́n ṣe tàkìrìjẹ́ ní tàkìrìjẹ́ ó máa yọ àwọn hadith jáde ó máa wá sí ìdájọ́ bóyá sahih ni àbí da'if àbí mawdu'. Sheikh Al-Albani rahimahullah wọ́n sì gbìyànjú púpọ̀ láàrin yìí lára nǹkan torí ẹ̀ jáde ní ẹgbẹ́ àwọn àdífì da'ifa ó pọ̀ gan-an táwọn ẹni wà sí ń lò ó pọ̀ nú àwọn afá táwọn afá ń rí láyé lórí bẹ́ẹ̀ náà ló pọ̀ nú tíra náà náà fi ṣiṣẹ́ pọ̀ ní láàrin yẹn. So hadithi Mu'adh bin Jabal radiyallahu anhu kí á mú yẹn pé Mu'adh ìgbà tí Ànábì sallallahu alayhi wa sallam Ànábì ní kó lọ sí ilẹ̀ Sham. So nígbà tó wá kúrò nílẹ̀ Sham tó padà wá ìjọ kí ó di tó bá Ànábì sallallahu alaihi wasallam ó lọlẹ̀ nísìn tó ṣe sùjúdù fún Ànábì. Ànábì sallallahu alaihi wasallam Ànábì wá ní ma hadha ya Mu'adh pé Mu'adh kí lélẹ́yìí ó nígbà tí mo dé ilẹ̀ Sham tó rán mi lọ mo rí àwọn bàtọ́ríkọ̀ wọn àwọn àsákífà wọn àwọn olórí ẹ̀sìn níbẹ̀ báwọn èèyàn ti máa kí wọn nìyẹn wọ́n á forí kanlẹ̀ fún wọn ní. Ànábì wá ní ẹ má ṣe bẹ́ẹ̀ o tó bá jẹ́ kí máa pa ẹnìkan láṣẹ láti forí kanlẹ̀ fún ẹnìkan ni obìnrin ní bá máa pa láṣẹ láti forí kanlẹ̀ fún ọkọ rẹ̀ ṣùgbọ́n àdìsí yìí àdìsí ń da'if àwọn àfáà tí wọ́n da'afa rẹ̀ wọ́n pọ̀ so nínú wọn ni Sheikh Rabi' bin Hadi kí Ọlọ́run kó bá wa kẹ́ wọn tó gba àwọn àfáà wa so wọ́n ní àdìsí yìí lam yasihha isnaduhu wala yasihhu ma'nahu àti ìsinádù àdìsí yìí ni àti ìtumọ̀ rẹ̀ ni kò sí kàkà tí ó lálàáfíà ní níbẹ̀ tó wọ́n wá ṣe wọ́n yẹn nẹ̀nẹ́ bí ìsinádù ẹ̀ bí ó ṣe gbára lé rárá bẹ́ẹ̀ náà ni ìtumọ̀ rẹ̀ náà bí ó ṣe nítumọ̀ lára tí àwọn àfáà mú jáde ni pé Ànábì sallallahu alaihi wasallam òun rán Mu'adh bin Jabal lọ sí ilẹ̀ Ṣáàmù láyé rẹ̀ àsìkò Umar bin Khattab oní Mu'adh bin Jabal tó lọ sí ilẹ̀ Ṣáàmù so ibi tá Ànábì rán Mu'adh bin Jabal lọ Yamani ni so ipe Ànábì tún wá padà nígbà tá Ànábì ó sì lọ sí Yamani ọwọ́ gbẹ̀yìn ayé Ànábì ni sallallahu alaihi wasallam Yamani Mu'adh wà tó ti gbọ́ ipa Ànábì ti kú sallallahu alaihi wasallam so kò tí ẹ padà wá lu Medina kó gbà Ànábì dé pé wà fi orí kalẹ̀ dé pé wà gbogbo ilé incident kò tí ẹ ṣẹlẹ̀ rárá so kò ṣẹlẹ̀ rárá so ibi tó ti condemn gbára àdíṣe lé iṣẹ́ gbẹ kan nìyẹn gbóni àwọn àfọ àwọn níbẹ̀ bá ṣe fún wọn ni wọ́n kò tí ẹ̀ ṣẹlẹ̀ rárá ṣe kí bẹ́yà wọ́n tẹ̀ fún wọn ní wọ́n ṣe kí àdíṣe ò tẹ̀ ọkọ̀ dúró lẹ̀ rárá so a lè fi ní ṣéèkì fi sọ wípé àdíṣe lé yìí la yubna ala mithlihi hukmun shar'iyyun a lè gbé ìdájọ́ ṣẹ̀ríà kankan lórí hadith Mu'adh yìí káti ẹ̀ tó wá sọ wípé àkídà so ìkànnà àwọn àdíṣe yẹn nìyẹn àdísì míì náà ni àdísì Anas bin Malik radiyallahu anhu ó ní ẹnìkan lọ bá Nabi sallallahu alaihi wasallam pé ahaduna yalqa akhahu lẹ́nìkan bá pàdé ọmọ ìyá rẹ̀ yanhani lahu tó kó tẹ̀ fún wọn lánàbì ní rárá so tí kó wá dì mọ́ wọn lánàbì ní rárá so ṣé kó wá gbá lọ́wọ́ mú kó bà lọ́wọ́ wọn lánàbì ní bẹ́ẹ̀ ni kó bà ní lọ́wọ́ so àdísì yìí náà ìmínà ara ń táyì àdìmínà gba alẹ́ púpọ̀ tẹ́lẹ̀ ní àti àdísì Mu'adh yẹn láàfin máa ń sọ fáwọn èèyàn pé rárá nǹkan báyìí haramu ni but later ìgbà tá a tún bá tíra lọ sí ta tó ka tíra lọ síwájú tá a tún tẹ́tí sáwọn àfáà lọ́pọ̀lọpọ̀ a rí i pé aládìsí àdìsí dọ̀yìfù ni dọ̀yìfù báwo wọ́n ní dọ̀yìfù níṣẹ́ ẹja ṣèwádìí nípa ẹ̀ báwo sílísílátù àdìsí sọ yìí hà mórí gbogbo tí Sheikh Albani tí wọ́n sọ ní lórí ẹ̀ kò sẹ́ni tí ó rí analysis Sheikh Albani lórí àdìsí yẹn tí ó wàá gbà pé àdìsí yìí ṣe é lò fẹ́sìn kò ṣe é lò fún ẹ̀sìn so Sheikh Shu'aib al-Arnaout àwọn náà dọ̀áfà rẹ̀ so wọ́n ní Imam Ahmad bin Hanbal imam ka gbé inú àwọn munkaroti hadithi ẹnìkan tí wọ́n ń pè ní Hanzala bin Abdullahi as-Sadusi ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so lajina dahima náà dó àwọn náà sọ pé kíyàn tẹ̀ fún yàn wọ́n ní haramu ni wọ́n tún bẹ́ẹ̀ náà wọ́n ní hadithi táwọn èèyàn gbára lé lórí ẹ̀ wọ́n ní hadithi yẹ dọ̀ayífù ni lajina dahima so àwọn tó ń ṣe tahqiqu Riyadus Salihin àwọn náà gbé wá ń bẹ̀ pé hadithi àwọn mìíràn àwọn ẹnìkan ní wọn ní hadithi hasan ẹnìkan ní hadithi dọ̀ayífù ni tó bá wá di pé ọ̀rọ̀ pé méjì lọ́dọ̀ àwọn àfáà ipa pé àdísì kan sí sọ èyí ni àbí dọ̀ìf èwo là á mú èyí tá à ń mú ni pé àdísì yẹn dọ̀ìf ni
ẹni tó ní sọ èyí ni òun ló kù tó gbọ́dọ̀ wá proof ẹ̀ fún wa pé àdìsí yìí sọ èyí torí pé kí ni al-asul ni pé a gbọ́dọ̀ gbà nǹkan kan tambala nabi sọ sallallahu alayhi wa sallam àfi kó dá wa lójú nígbò tí wọ́nu wa ipe kan ẹ má fìtì sí mi o man yaqulu alayya ma lam aqul falyatabawwa maq'adahu minan nar ẹni tó bá fìtì sí mi ohun tí mi ò sọ àyè tó bá fẹ́ dé sínú náà kó mú kalẹ̀ so al-asul táwọn afá bá ti ní àdìsí dọ̀yìfù tẹ́nìkan ní ìta ọkọ̀ mu ni pé dọ̀yìfù ni ẹni tó bá wá sọ pé ànábì sọ pé ó wà hasan àbí sọ yìí olúwakù tó wà ṣe wàhálà tó proof ẹ̀ fún wa tí ó dá wa lójú pé lóòótọ́ ni àdìsí ó wà hasan so bí lèyìn tó ti jẹ́ nípa ọ̀rọ̀ hadithi títí ìyẹn nìyẹn ẹ wá rí nípa ọ̀rọ̀ àwọn àfà gẹ́gẹ́ bí mo ti sọ ní mẹ́rin la bá pàdé ní lórí ẹ̀ lára àti clear ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lára àwọn àfà náà ní hadithi àwọn àfà tán ní hadithi haramu ni ọ̀tọ́ bá ní nǹkan haramu ni tó bá jẹ́ pé definition usul fiqh náà fẹ́ lò pé haramu ni tó máa haramu náà ni pé ma yu'aqabu fa'iluhu wa yuthabu tarikuhu nítorí wá jẹ́ pé tíyẹn bá ṣe èyí ó gbàládá lórí ẹ̀ tàbí tíyẹn bá ṣe ìyà ń bẹ fún tíyẹn bá wá ṣe èyí ó gbàládá lórí ẹ̀ tó bàbá wa wo kíyàn tẹ̀ fún yàn yìí kíyàn lápèjúwe àwọn àwọn pé tó bá jẹ́ pé tíyẹn ó jẹ ìyà lórí ẹ̀ ni ibo ni àkọọ́lẹ̀ rẹ̀ ó wà pé tó bá ṣe nǹkan báyìí ìyà báyìí ni ó jẹ́ tó tó bá tí ò bá ṣe ládá tí ó gbà lórí ẹ̀ ni eléyìí torí pé àràdìsá lè dúró lórí nípa mọ́síálà yìí kò sí násù kan tó wà sọ̀rí ẹ̀hìn sọ ẹ̀ ìgbà straight forward násù nípa pọ́ ẹ̀tẹ̀ kò sí àfi tá a bá ń lo ọ̀rọ̀ sùjúdù yẹn tá à ń gbé síra wọn tá à ń yẹ pé ọbẹ̀ ó túmọ̀ ilé yàbí bẹ́ẹ̀ làbí ká lo àdìsí hánẹ́sì yẹn so kò sí násù sọ̀rí ẹ̀hìn sọ̀rí ẹ̀ nípa mọ́síálà yìí tí náà ló fi jẹ́ pé ọ̀rọ̀ pín lóríṣiríṣi ní lórí ẹ̀ so àwọn tán ní haramu ni so oníkálukú tún wo níwò pé ó fẹ́ jọ orú nǹkan tá a máa ń ṣe fọ́lọ́ ọlọ́run là á máa ń tẹ̀ fún ṣùgbọ́n ọlọ́run ò ní á tẹ̀ fún ọlọ́run sì ní á kúnlẹ̀ fún ọlọ́run ní á rùkú fún ní ká forí kalẹ̀ fún òun ká dúró fún òun so ìtọ́lọ́run bá pa wá láṣẹ kí a ṣe nìyẹn a ní ṣe kìyàsì ìpè torí kó fẹ́ jọ orú nǹkan tá à ń ṣe fọ́lọ́run àfi ìyẹn kí n ṣe kìyà lákìyàsì àfihàn ìbàdàt tó bá ti lè jọ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ìyẹn ṣe kìyàsì ní lórí ẹ̀ bí násù bá ṣe gbé ẹ̀sìn wá bẹ́ẹ̀ la ṣe gbọ́dọ̀ ṣe kí ni o la ṣe gbọ́dọ̀ ṣe so nípa haramu nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àfáà náà sọ pé haramu ni ṣùgbọ́n táwọn àfáà bá pè nǹkan ní haramu nígbà míì ó ní tí wọ́n rí torí pé lára tí a láti wò nìyẹn àwọn fátíwá àwọn àfáà nípa pé haramu ní kíní yìí ó ní táwọn nǹkan rí dábàá wo tíra dáadáa ó ní tí àwọn nǹkan ṣe fápèjúwe Sheikhul Islam Ibn Taymiyyah ó ní táwọn nǹkan máa ń ṣe fún àwọn mashayikh àtàwọn muluk fáwọn àfáà mashayikh àwọn àfáà mashayikh sufiya àtàwọn ọba ní tí wọ́n bá ń tẹ̀ fún wọn yẹn kò bá mu rárá tó torí pé àwọn nǹkan ṣe tí wọ́n ń ṣe ó ti kú ní ìṣe táwọn nǹkan fi jẹ́ pé àládà àwọn nǹkan ni ó sì pọ̀ láyé láwọn tó ń jẹ́ pé kì í ṣe àárín káàárọ̀ òjíire àwọn Yorùbá nìkan àbí nǹkan kan láti ní àládà yìí pọ̀ láwọn àyè míì dáadáa so àládà sì ni so kì í sí wọn ò fi sí ẹ̀sìn pé àákàn kíra wa àládà ti tiwa nìyẹn ká ríra wa ká tẹ̀ ká ṣe wọ́n fi ń kíra wọn kì í ṣe pé ẹ̀sìn rárá láwọn tí wọn ò tiẹ̀ mọ̀ Ọlọ́run kankan míì náà àwọn náà ń ṣe so wọ́n ní àwọn tán wọ́n ń ṣe fáwọn àfà nígbà náà ó ti kú òní pé wọ́n ń ṣe níṣe àlàádà ó ti bígbà pé wọ́n fi ń sin àwọn tí wọ́n ń ṣe fún yẹn fáwọn ọba àtàwọn àfà sòfíà tán bá foríkanlẹ̀ fún wọn báyìí ní ìforíkanlẹ̀ tí ìbẹ̀rù ló fi mẹ́ńṣàn bọ́ọ̀dù méjì yẹn láàrin yẹn bẹ́ẹ̀ làwọn àfà mi náà sọ bẹ́ẹ̀ pé ní táwọn nǹkan ṣe báyìí so àràmù ni gbòòrò nǹkan wáyé so dúró fún gbà mí o máa ń dètàmì irú ìdájọ́ wo làwọn àfà ni wọ́n sọ nípa ìdájọ́ ẹ̀sìn pàápàá jùlọ ìdájọ́ ẹ̀sìn tó bá jẹ́ pé wọ́n máa lórí ijtihad ní pé kò sí dàlí tó wá sọ̀rí ẹ̀ ní lórí ẹ̀ bá a ṣe wá láwọn àfáà tán ní haramu yìí aláwọn àfáà kan tán ní makiruhu ni akàkọ́ ni kìí ṣe pé máa ní makiruhu ni nǹkan ẹ̀ pé ó dáa kéèyàn fi ilẹ̀ kìí ṣe pé tó bá ṣe wàá jẹ́yà ní lórí ẹ̀ tó àwọn àfáà pọ̀ náà táwọn náà tún sọ irú eléyìí bẹ́ẹ̀ náà ni ẹ̀lárí àwọn àfáà gẹ́gẹ́ bí Imam Nawawi rahimahullah min Riyadus Salihin ó ní wa karahiyatul lihina ó náà mẹ́ṣà karahiyya pé ó wà makiruhu ni so bẹ́ẹ̀ lábá wo tíra al-adabu shar'iyya a máa rí pé wọ́n mẹ́ṣàn pé ó wà makiruhu ni àwọn àfáà kan wá ní ó wà jaiz so tí a bá wo tíra kan wà tí mo kọ tí a pè ní adabu da'wa min hadi an-nubuwa láti page 90 lọ sí bí 94 ibẹ̀ ni a ti sọ̀rọ̀ nípa
ìnìhìnáhì. So wọ́n ní jaa fil mawsu'ati al-fiqhiyya nínú mawsu'a al-fiqhiyya ti Kuwait wọ́n ní àwọn àfáà sọ qala al-ulama ma jarat bihi al-'adatu min khafdi ar-ra's in tó kọ́mọ̀ nínú àwọn àlàádà àwọn kan nípa kíyàn tẹ orí lọlẹ̀ wal-hinhina kíyàn bẹ̀rẹ̀ fún yàn ila haddin la yasilu ila aqalli ruku' léyìí tí ò ní dé gbígbà pé yàn ṣe kíni o èèyàn rúkú inda al-liqa nígbà tá bá pàdé ara wa la kufra bihi kìí ṣe kúfúrú wala hurmata kadhalik kìí tún wá ṣe haramu gan lakin yanbaghi karahatuhu ṣùgbọ́n alìṣekíni o dá kákọ̀ li qawlihi nítorí ọ̀rọ̀ Ànábì sallallahu alayhi wa sallam nígbà tẹ́nìkan bí pé kíni o tá a lè tẹ̀ fúnra wa àdísì náà ni wọ́n rí láìlè lórí tẹ́ sọ pé ìta àbúrò fi kọ́ nìyẹn àdísì náà tó wá sọ pé àdísì yẹn gan kò lẹ́ṣẹ̀ nílẹ̀ ọdún wọn bá lọ pé amma idha inhana wa wasala inhinahu ila haddi ruku tó bá wá tẹ̀ fún yàn tó wá jẹ́ pé bó ṣe wá tẹ̀ yẹn ó ti dé ipò rùkú ga faqad dhahaba ba'du al-ulama àwọn kan nínú àwọn àfáà wọn ni ila annahu in lam yaqsid ta'zima dhalika al-ghayr tó bá jẹ́ pé kò lánìyàn kó ń fẹ́ gbé ẹni yẹn tóbi kata'zimillah gẹ́gẹ́ bá ṣe máa gbé Ọlọ́run ọba tóbi lam yakun kufran wala harama kìí ṣe kúfúrú ní kìí ṣe kíni o kìí ṣe haramu ni walakin yukrahu ṣùgbọ́n akọ́ so títí lọ sí ìsàlẹ̀ bẹ́yẹn tábà tún wá wo inú sheikh kí n tó kú níbẹ̀ yẹn sheikh al-Uthaymin wọ́n sọ láàrin kan bí àyà kan táwọn àkàtún máa ń lò wípé wadkhulu al-baba sujjada ẹ wọnú ìlú kẹ́ forí kanlẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ pé abóòlù sì fẹ́ wọnú ìlú láti fi orí kanlẹ̀ ibi ká tẹ̀ ni wọ́n fi wọnú ìlú yẹn sheikh Uthaymin sọ kí ní kan tó wà important náà àwọn táwọn sálàfù ti sọ síwájú wípé ìtumọ̀ rẹ̀ ní pé hálù ni hálù wa ni hálù máa ń jẹ́ mọ̀kọ́rọ́ náà nígbà míì hálù sì máa wà fil mustaqbal wọ́n ní tó lọ́wọ́ bá ń sọ fún wa láàrin yẹn ni pé kí ni o idha dakhaltumul baba tẹ́ ẹ bá ti wọnú géètì ìlú yẹn fasjudu lillahi ta'ala shukran ala hadhihi an-ni'ma ẹ sì sùjúdù ṣúkúrì fọ́lọ́run nípa ìdẹ̀ra tó ṣe fún yìí tẹ́rí bí wọnú ìlú yín padà sùjúdù ṣúkúrì ni wọ́n ní gẹ́gẹ́ bí Ànábì sallallahu alayhi wa sallam nígbà tó wọnú ìlú Mákà tọ́lọ́ ń gbé Mákà lé lọ́wọ́ òun náà yẹn náfìlà fọ́lọ́run náfìlà rákà mẹ́jọ táwọn kan pè ní salatul fathi igbó yẹn náfìlà rákà mẹ́jọ ipe sùjúdù yẹn nìyẹn so sùjúdù ṣúkúrì ni eléyìí so kí n tó parí níbi tíra Gizahul Albab Sharif Manzumatul Adab orin kan wà táfà akọ̀ pé wà yukrahu minka al-inhinahu musallima akọ̀ fún ẹ kó tẹ̀ fún yàn láti kíyàn wa taqbilu ra'sil marhi halla wa fil yadi kó wá kíìsì yàn lọ́wọ́ kó kíìsì yàn ní orí ìyẹn ò ṣe kankan àfà tó wá ṣe ṣáàrù rẹ̀ wá ní wà yukrahu akọ̀ ìyẹn ni pé tanzihan kò bá dá kákan fílẹ̀ karahatun tanzihiyya kìí ṣe karahiyatun tahrimiyya kìí ṣe kú ti di ìwọ ni so àwọn abá lọ bẹ́ẹ̀ àwọn abá débì kan hadith tó wá mú wá tó fi sọ pé àfáà yìí la kọ́ òun náà ni hadith Anas ti à ń sọ láti ẹ̀kan yẹn àwọn abá débì kan wá ní wà qaddama fil adabil kubra níbi tí lálẹ́ adabul kubra á ní abil ma'ali látọ̀dọ̀ imam abil ma'ali láti sí imam al-haramain ó ní kí ni ó ní anna tahiyya bil hina kíyàn tẹ̀ fún yàn láti kíyàn bí hinahi dhuhr pẹ̀lú ká tẹ̀ yín wá ó ní jaiz in tó bá mu ni ó ní tó bá mu ni wa qila huwa sujudu lil malaika li adam àtún wá bá lọ síwájú wọ́n ní inú tírà al-fatawa al-kubra al-fiqhiyya ala madhhab al-imam ash-shafi'i so juz'u ẹlẹ́kẹrin wọ́n ní qala al-izz ibn abi salam àfáwà izz ibn abi salam tán máa tún pè ní sultanul ulama ó sọ ọ̀rọ̀ kan ó ní wal hinhina kíyàn tẹ̀ fún yàn al-baligu hadda ar-ruku' tó bá jẹ́ pé bí yàn tí máa rùkú láti tẹ̀ la yaf'alu ahadun li ahadin ẹnìkan kò gbọ́dọ̀ ṣerú yìí fẹ́ nìkan kan ka sujud ẹgẹ́ bó ṣe jẹ́ pé irú ìforíkanlẹ̀ tá a ti máa ń foríkanlẹ̀ lórí ìrun yẹn ẹnìkan kò gbọ́dọ̀ ṣe fẹ́ nìkan kan ó ní wala ba'sa kò sí láì fi bima naqasa an haddi ar-ruku' tá a bá tẹ̀ fúnra wa ní tí ó dàbí kíni o rùkú tá a máa ń ṣe lórí ìrun tá a bá ṣe bẹ́ẹ̀ ó ní la ba's kò sí láì fi liman yukramu min ahli al-islam fẹ́ tá a bá fẹ́ sàpọ́nlé fún nínú àwọn mùsùlùmí ó ní kò sí láì fi ní níbẹ̀ so ní ọ̀rọ̀ àwọn àfáà ní eléyìí so bá a ṣe rí àwọn àfáà tí wọ́n ní haramu ni bẹ́ẹ̀ la láwọn tí wọ́n ní makruhu ni bẹ́ẹ̀ la rí àwọn tí wọ́n ní kíni o jahiz ni tọ́rọ̀ bá wá rí báyìí ẹ̀rí là padà sórí ẹ̀ àwọn ẹ̀rí tán wá ẹnìkàlùkù wọn rí láì lórí gbogbo ẹ̀ láti analyse yìí so tá a bá ti wá rí àwọn àfáà tán bá ti ní ọ̀rọ̀ tí ó pọ̀ lórí mẹ́síálà kan èyí sọ̀rọ̀ tí yẹn máa ń bá rẹ̀ ní ìjà sí má
ó ti wá kú ní mas'ala tí èèyàn máa ń pẹ́ pé àwọn kan àwọn ní alùsùnà àwọn eléyìí alùsùnà torí pé wọ́n tẹ̀ àbí wọn ò tẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ ó ti di mas'ala fiqhiyya mas'ala ijtihadiyya ó ti di mas'ala ijtihadiyya Sa'id ibn Jubayr kan náà àwọn tabi'in ìmọ̀ sọ náà rẹ̀ pé kí ni o so laqad ahsana man intaha ila ma sami'a ẹni tó bá jẹ́ pé n tó gbọ́ ẹ̀rí tó clear sí ló tẹ̀lé a ó ti ṣe n tó dáa bẹ́ẹ̀ ni Imam Ahmad ibn Hanbal ó máa ń sọ pé kí ni idha ra'ayta ar-rajul ya'malu al-'amala alladhi qad ikhtalafa fihi wa anta tara ghayrahu fala tanha tó bá rí ẹnìkan tó ń ṣe nǹkan kan nínú àwọn ìdájọ́ ẹ̀sìn tó jẹ́ pé àwọn àfáà níbi ọ̀rọ̀ 2 3 4 lórí ẹ̀ tó bá jẹ́ pé ìkànlẹ̀ nìyẹn wá mú tóun tẹ̀lé o gbọ́dọ̀ kórìíra rẹ̀ o gbọ́dọ̀ kọ̀ fún fílẹ̀ èyí tó clear sẹ́ni kálukú yìí ní kẹ́ṣe kíni o ní kẹ́ṣe so ẹ dákun ẹ jẹ́ kí àwa tí à ń dá sí ẹ̀sìn àwọn àkànwà tó jẹ́ pé ó yẹ ká máa gbọ́rọ̀ lẹ́nu àwọn àfáà ni wọn ò tọ́ sí àti máa dá sí ẹ̀sìn so ẹ dákun ẹ jẹ́ ká wà careful ní tá máa fi ẹnu wa sọ kó má jẹ́ pé àwa wà nínú àwọn tí a ń rí ìbínú Ọlọ́run torí pé Ọlọ́run ni wa an taqulu ala Allahi ma la ta'lamun nínú tó Ọlọ́run bá hìtì jù ó ní kẹ́ ẹ máa sọ nípa òun ntẹ́ ẹ̀ nímà nípa rẹ̀ òun ló kí ẹ máa sọ nípa ẹ̀sìn Ọlọ́run òun tẹ́yìn ò nímà nípa rẹ̀ Ọlọ́run ọba ni ó bí òun nínú púpọ̀ so tọ́rọ̀ bá ti wá jẹ́ masala khilafiyya kì í sí tá a máa ń jà sí èyí tó bá clear sí ní kálukú kò sí láì fi ń bẹ̀ kó ṣe kí ni o kò sọ a sì wá yọnu ẹnìkan yọnu Ọlọ́run ọba ni làwa so bẹ́ẹ̀ náà wá ni a fẹ́ pe ara wa sákìyèsí kò bá a mú rárá bí jẹ́ pé àfa kan nínú àwọn masala tó jẹ́ pé masala táwọn àfa lọ́rọ̀ bíi 2 3 lórí ẹni káfà kan wá mú fíù rẹ̀ wá káfà míì náà wá mú fíù rẹ̀ wá káwà kan wá bọ́ sórí social media káwá gé àwọn ọ̀rọ̀ wọn káwá gbé tira wọn nígbà pé wọ́n ń bára wọn jà àwọn àfihàn bára wọn jà wọ́n kàn ṣàlàyé ẹ̀sìn ni so kámẹ́jọ rí bẹ́ẹ̀ so kò lẹ́tọ̀ọ́ káwá lọ mú sùúrù ẹnìkan ìwọ náà tó wà ń pè nǹkan kan ló kéyẹ̀ sí wọ má wulẹ̀ gbé fọ́tò ẹnìyẹn àbí fídíò ẹnìyẹn má wulẹ̀ gbé kalẹ̀ kí wọ́n wá jòkó ńbẹ̀ kọ́ wá ló ń ṣe ìdájọ́ ẹ̀sìn nígbà pé ó dáa kéèyàn máa wo àníyàn yàn téèyàn fi ń ṣe nǹkan nígbà míì ẹlòmíì ń ṣe ń ṣe pé fẹ́ mo ye nọ́mbà àwọn èèyàn tó ń fọ́lù èmi náà káwọn èèyàn gbọ́ ìtèmi náà bẹ́ẹ̀ sì ni gbogbo akọ́la tọ́ sí àti máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn so ẹ má mú àfáà kankan kẹ wá gbé ọ̀rọ̀ rẹ̀ kẹ wá gbé àfáà mi tẹ mọ̀ pé ó jẹ́ pé nǹkan sàn tako ara wọn kí nígbà fáwọn méjì ń bára wọn jà rárá àwọn àfáà bára wọn jà ọ̀pọ̀lọpọ̀ àtẹ́ bá rí wọn ẹ̀rì kó tó kíra wọn dáadáa ni wọ́n tó dì mọ́ra wọn ó ṣe gbogbo ẹ̀ torí pé kí ni oníkálùkù ń sọ tí Ọlọ́run fi yé ni and ọ̀rọ̀ yìí nígbà tí ẹ bá ṣe pé ọ̀rọ̀ tó ní násù tó wà clear kò sẹ́nì kankan tó gbọ́dọ̀ jẹ́ pé tọ́lọ́run bá ti sọ̀rọ̀ tó sì clear Ọlọ́run wa ma kana li mu'minin kò lẹ́tọ̀ fún mùmínì kan lọ́kùnrin àbí lóbìnrin idha qada Allahu wa rasuluhu amra tọ́lọ́run bá ti parí ọ̀rọ̀ àbánabi ti parí ọ̀rọ̀ an yakuna lahumul khiyaratu min amrihim kíyàn tó wá ní ẹ̀sà míì kíyàn ní opinion míì lẹ́yìn ọ̀rọ̀ Ọlọ́run àtọ̀rọ̀ ànábì àgbọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ so èyí tó bá ti clear nu mas'ala gbogbo àgbọ̀rọ̀ tẹ̀lé ni bọ̀ tó bá jẹ́ pé àwọn àfa wọn fi ọ̀rọ̀ yẹra wọn lórí ẹ̀ ìtẹ́nikálukú bá nú ẹ jẹ́ ká respect ara wa ká dẹ̀ ní tolerance fún ara wa ká respect ara wa ká ní tolerance fúnra wa ẹni tó bá lópinion míì tó yàtọ̀ sí ní táfà kan ti sọ ó nídìí àti ẹ̀ ti dáàkọ̀ àfa yẹn bọ́ síta lórí mímbàrè títí ẹ̀ náà bí tó bá ti ń ṣe wáàsí kó wá ṣàlàyé kìíní ẹ̀ fáwọn ènìyàn ó ti tán kò nídìí kó dákọ̀ ẹni kankan kò nídìí kó gbé fọ́tò rẹ̀ kó jòkó tì àbí kó wá gbé wọn kò nídìí rárá sọjá lọ tún àníyàn wá ṣe èyí tá a wí kọ́lọ̀ kò fi ṣe wá ní láǹfààní. Kí eléyìí tá a sọ yìí a sọ kì í ṣe pé láti fi encourage àwa mùsùlùmí láti rí pé a ní láti máa kúnlẹ̀ àbí láti máa tẹ̀ à ń sọ ìdájọ́ ẹ̀sìn tó wà fáwọn tó bá ṣe é ni so kì í ṣe pé àfin encourage ṣùgbọ́n à ń sọ ìdájọ́ wo ló wà lórí ẹ̀ lórí àwọn tó bá ṣe é kálíbà máa ibi tá a dùn sí ní lórí ẹ̀ kọ́lọ́n kò ṣe ìtọ́sọ́nà fún wa. So gẹ́gẹ́ bí mo ti sọ ní ìpẹ̀rẹ̀ kò sínú àládà tèmi kí mi máa fáwọn èèyàn ní rọ́dù ṣùgbọ́n tó bá jẹ́ pé bóyá ìrújú fẹ́ wà níbẹ̀ so a ṣe àlàyé rẹ̀ tèmi bá sì fún yàn ní rọ́dù náà mi ní dákọ̀ ẹnìkankan mi ò sì ní bú ẹnìkankan Ọlọ́run ò fi omi ìkórìíra sí wa sọ́kàn wa fáwọn èèyàn àwa sì nífẹ̀ẹ́ gbogbo àwọn àfáà lè kọ́lọ́n kó bá wa san gbogbo àwọn àfáà wa lẹ́san olóore àwọn àfáà wa tó wá bá mi sọ̀rọ̀ náà pé kí n sọ̀rọ̀ lórí mọ́síálà yìí kí n clarify rẹ̀ Ọlọ́run bá wa jẹ́ kí gbogbo ọkùnrin wọn pẹ́ fún wa lórí dáadáa ọlọ́àjọ kan lọ́n bí ìbá ṣe pé torí ìdí tí wọ́n ní èmi ti ní mi ò ní sọ ẹni tí ní lórí mátà yìí Ọlọ́run bá wa pọ́n gbogbo àwọn afáwà àbáwà fún ogun wọlé barakallahu fina wa fikum wa sallallahu wa sallama baraka ala nabiyyina Muhammad wa alihi wa sahbihi ajma'in wassalamu alaikum wa rahmatullah.